Jẹ́nẹ́sísì orí 11 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 22. Gbogbo ayé sì jẹ́ èdè kan àti ọ̀rọ̀ kan. Ó sì ṣe bí wọ́n ti ń rìn láti ìhà ìlà oòrùn lọ tí wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Sínárì. Wọ́n sì tẹ̀dó síbẹ̀. Wọ́n sì wí ìkíní sí èkejì pé, ẹ wá ná, ẹ jẹ́ kí a mọ bíríkì, kí a sì sún wọ́n jìnnà. Bíríkì ni wọ́n ní lé òkúta ọ̀dà. Ilẹ̀ ni wọ́n sì fi ń ṣe ọrọ̀. Wọ́n sì wí pé, ẹ wá ná, ẹ jẹ́ kí a tẹ ìlú kan dó, kí a sì mọ ilé ìṣọ́ kan, orí èyí tí yóò sì kan ọ̀run, kí a sì lí orúkọ, kí a má bàa túká kiri sórí ilẹ̀ gbogbo. Olúwa sì sọ̀kalẹ̀ wá wo ìlú àti ilé ìṣọ́ náà tí àwọn ọmọ ènìyàn ń kọ́. Olúwa sì wí pé, kíyèsí, ọ̀kan ni àwọn ènìyàn, èdè kan ni gbogbo wọn ní, èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. Ǹjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ò lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe. Ẹ wá ná, ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ, kí a dà wọ́n lé èdè rú níbẹ̀, kí wọn kí ó má ṣe gbédè ara wọn mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa tú wọn ká láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo, wọ́n sì ṣíwọ́ ìlú tí wọ́n tẹ̀dó. Nítorí náà lé a ṣe ń pe orúkọ ìlú náà ní Bábélì, nítorí ibẹ̀ ni Olúwa gbé dá èdè aráyé rú. Láti ibẹ̀ lọ, Olúwa sì tú wọn káàkiri sí orí ilẹ̀ gbogbo. Wọ̀nyí ni ìran Sémù. Sémù jẹ́ ẹni 100 ọdún. Ó sì bí Arfaksadi ní ọdún kejì lẹ́yìn kíkún omi. Sémù sì wà ní 500 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Arfaksadi tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Arfaksadi sì wà ní 40 ọdún. Ó sì bí Ṣélà. Arfaksadi sì wà ní 400 ọdún ó lé 3 lẹ́yìn ìgbà tí ó bí Ṣélà tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣélà sì wà ní 30 ọdún. Ó sì bí Ébérì. Ṣélà sì wà ní 400 ọdún ó lé 3 lẹ́yìn tí ó bí Ébérì tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ébélì sì wà ní 30 ọdún ó lé 4. Ó sì bí Pélégi. Ébérì sì wà ní 400 ọdún ó lé 30 lẹ́yìn ìgbà tí ó bí Pélégi tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Pélégi sì wà ní 30 ọdún. Ó sì bí Réhù. Pélégi sì wà ní 200 ọdún ó lé 9 lẹ́yìn ìgbà tí ó bí Réhù tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Réhù sì wà ní 30 ọdún ó lé 2. Ó sì bí Ṣérúgù. Réhù sì wà ní 200 ọdún ó lé 7 lẹ́yìn ìgbà tí ó bí Ṣérúgù tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣérúgù sì wà ní 30 ọdún. Ó sì bí Náhórì. Ṣérúgù sì wà ní 200 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Náhórì tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Náhórì sì jẹ́ ẹni ọdún 29. Ó sì bí Térà. Náhórì sì wà ní 100 ọdún ó dín 1 lẹ́yìn ìgbà tí ó bí Térà tán. Ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Térà sì wà ní 70 ọdún. Ó sì bí Ábúráhámù, Náhórì àti Háránì. Ìran Térà sì lé èyí. Térà bí Ábúráhámù, Náhórì àti Háránì. Háránì sì bí Lọ́t. Háránì sì kú ṣáájú Térà bàbá rẹ̀. Ní ilẹ̀ ìbí rẹ̀ ní Uri ti Kádíà. Àti Ábúráhámù àti Náhọ̀ sì fẹ́ aya fún ara wọn. Orúkọ aya Ábúráhámù ni Sáráì, àti orúkọ aya Náhórì ni Míkà, ọmọbìnrin Háránì, bàbá Míkà àti bàbá Iska. Ṣùgbọ́n Sáráì yàngàn kò lé ọmọ. Térà sì mú Ábúráhámù ọmọ rẹ̀ àti Lọ́tì ọmọ Háránì ọmọ rẹ̀ àti Sáráì aya ọmọ rẹ̀, aya Ábúráhámù ọmọ rẹ̀. Wọ́n sì bá wọn jáde kúrò ní Uri ti Kádíà láti lọ sí ilẹ̀ Kénáánì. Wọ́n sì wà títí dé Háránì, wọ́n sì jókòó síbẹ̀. Ọjọ́ Térà sì jẹ́ 200 ọdún ó lé 5. Térà sì kú ní Háránì.